lọ́kọ̀ ìyá wọn o ṣàṣàǹdé ọmọ mohbad tọrọ aṣọ wọ̀ lọ́wọ́ wọn ṣàṣàǹdé ọmọ mọ́wùmí ò tọrọ ẹ̀wù wọ̀ lọ́wọ́ wọn o ṣàṣàǹdé bí wọn lóògùn ẹrú ìyá mò ń ríwo bẹ̀ ṣàṣàǹdé bí wọn ní káàbọ̀ sí Bígí Naija Television. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like fídíò wa, ẹ fi gbogbo ìrọ́pọ̀ yín sí comment kéde máa share fídíò yìí káàkiri. ṣàṣàǹdé ọmọ láti méjì ò tọrọ aṣọ wọ̀ lọ́wọ́ wọn o ṣàṣàǹdé bí wọn lóògùn ẹrú ọmọ mọ́wùmí ò níwò bẹ̀ ṣàṣàǹdé bí wọn ní bọ́ fà á pọ̀ ìyá mi lọ́kọ̀ ìyá àwọn o ṣàṣàǹdé.